ní gbogbo ibi tẹ́ tí ń wà káàkiri a wà pẹ̀lú ìyá wa gbajúmọ̀ oníṣòwò ẹlẹ́ja tútù ẹ ṣàpèjúwe ara yín fún ara lé. gbogbo ara lé akínyìn o èmi ìyá àbèjì ẹlẹ́ja ni o ní ọjà àjà coastal market nípínlẹ̀ Ògùn ní Ṣàngó Ọ̀tà. ẹ jọ̀ọ́ mà iṣẹ́ ẹja tẹ́ ń ṣe iṣẹ́ ẹ̀kọ́ ni. mo bá nílé ni o ṣe ìyá mi. ó túmọ̀ sí pé téèyàn bá kọ́ṣẹ́ ẹja ṣéèyàn lè tẹja. kíkọ́ ni mímọ̀ o ẹ̀wọ̀n kí ìyá mi ló ń tà tó mo dẹ̀ rí mo kọ́ lọ́wọ́ wọn mo mọ̀ dáadáa ni sọ ẹni tí ó kíkọ́ ni mímọ̀ torí tó bá lọ bá nǹkan míì tó jẹ́ pé tí ó lè rí nínú ẹ̀ tó bá ní kóun lọ tà tí ò kọ so ó lè lọ jẹ gbèsè kíkọ́ ni mímọ̀. ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ìgbà mi tí ẹ bá ra ìjà ẹ̀ pé ẹja ọjà òkùnkùn nínú pálí tẹ bá wá délé ẹ wá bẹja wẹ́wẹ́ ń bẹ̀ ṣé ẹ máa ń gé nàbí ṣé inú yín dẹ̀ máa ń dùn sí tẹ bá ṣalábàápàdé nǹkan báyìí. tí n bá ṣalábàápàdé sí mi ìbánu pálí bí amòkó ńlá mo lọ bá wẹ́wẹ́ nínú ẹ̀ kò sí mo máa tà náà inú mi ò lè dùbẹ́ máa tà náà ni bó bá kàn kí n má jèrè lórí ẹ̀ mi ní ṣọ́ọ̀tì torí kíkọ́ ni mímọ̀. ìgbàgbọ́ àwọn ọ̀pọ̀ èèyàn nípa ẹ̀yìn ẹlẹ́ja ọ̀pọ̀ ìgbà ló máa ń sọ pé ẹ ní ẹgbẹ́ ẹ máa ń wọ ẹgbẹ́ ayé ni kò ń ṣe nípa ẹ máa ń ṣe ẹgbẹ́ pẹ́ tí ò bá ń ṣe ẹgbẹ́ pé torí ẹ ń ṣiṣẹ́ pẹ̀lú Iyemọja ẹ jọ ojú wo lẹ́yìn fi wò. ọwọ́ ẹgbẹ́ tó sọ ìbò ń ṣẹgbẹ́ ayé o ẹgbẹ́ tá à ń ṣe à ń ṣẹgbẹ́ o ẹgbẹ́ mísìnì lórí iṣẹ́ wa yìí ni o kò ń ṣeṣẹ́ ayé kò ń ṣẹgbẹ́ ayé o torí ẹgbẹ́ ayé sì bẹ̀rẹ̀ wà ní oríṣiríṣi kò sí pé kíyà má jẹ wá náà láti jọ ń ṣe bá náà ṣẹgbẹ́ náà àǹfààní ara kálukú ni àjọfọ̀ òjòmi tó rọrọ ni kò sí ìyà kan níbi kan tájọ fi ń jẹra wa sókè bọ́dẹ̀ ṣe náà fẹ́gbẹ́ náà wọ́n náà máa jàǹfààní ẹgbẹ́. ẹni tí ò bá ṣẹgbẹ́ ńkọ́ ṣé wọ́n máa jẹ́ kí. wọn ò lè jẹ́ kó tà torí wọn ò ní jẹ́ kó tà torí àwọn pé wọn máa bá aṣẹ́ jẹ́ fún wa so wọn ò dín tí wọn fi jẹ́ kó tà yìí. níbi ọdún mẹ́wàá sẹ́yìn tí gbogbo nǹkan tí rí báyìí lórílẹ̀‐èdè ṣé géǹtẹ̀ máa ń géǹ lórí ẹja ó dàbí tẹ́ ń géǹ sínsìn. àpò rí bẹ́ẹ̀ o kálukú mo mọ́ra ni o kò ṣe dúró wò ní kálukú mo mọ́ra ni gbogbo táwọn aráàlú náà kọ́ là ń jèrè lórí ẹ̀ o ẹ̀tọ́ lọ́wọ́ yóò wá ṣá. ó túmọ̀ sí pé ọrọ̀ ajé Nàìjíríà tó dẹnu kọlẹ̀ ó affect. kò sẹ́ni tó affect wa ìsẹ́ni tó affect torí pálí ṣáwá ní 60,000 65,000 lára pálí ṣáwá so ó affect wa. pálí Titus nǹkan. pálí Titus original ní 6180 ó affect wa àfi Kampala là ń tà kò sọ original ọjà. èló lẹ̀ dẹ́n rà tẹ́lẹ̀. original Titus tẹ́lẹ̀ gan kódà kò wọ 50,000 kò wọ 60,000 ó wá di 180 170 lọ original Titus báyìí. ǹjẹ́ ní mẹ́sẹ̀ tẹ́fẹ́sẹ̀ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ajé fún wa. mẹ́sẹ̀ tí mo fẹ́ sẹ́ni ìsìn wọn náà ni pé kó ṣàánú wa kó bójú wo gbogbo ọmọ Nàìjíríà kó ṣàánú wa kó gbogbo ìjà wa kó wálẹ̀ tí gbogbo ìjà bá wálẹ̀ ní gbogbo wa máa dùn mẹ́sẹ̀ tí mo fẹ́ sẹ́ni ìsìn wọn ni kó ṣàánú wa kó gbogbo ẹ̀ wálẹ̀. àwọn ọ̀dọ́ wa tí wọ́n rẹ̀ jẹ́ àti ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí a ní àwọn ọ̀dọ́ tí wọ́n rẹ̀ jẹ́ àti ṣiṣẹ́ tọ́lẹ̀ fẹ́ lówó ṣe nímọ̀ràn fún un. ìmọ̀ràn tèmi ní fún ọ ní pé kó bá kàpé náà kó ṣiṣẹ́ tó bá káyè kọ́kọ́ ṣe ọwọ́ kó fojú yà wọ́n bá ṣiṣẹ́ ṣòwò kó fojú sí èmi ń tajà ọmọ tèmi náà díẹ̀ lọ sí skul tó ń fojú sí torí tí ó bá wáṣẹ́ tí ó bá ríṣẹ́ ó níṣòwò tó padà wá fèsì tó ń ṣiṣẹ́ kó kàwé kó ṣàánú wa torí ẹ̀yìn wà ọ̀la. ẹ ṣé.